well pápá gbẹ́jẹ́ lọ sórí ní tó gbé mi wá gangan ọ̀rọ̀ olóyè Sunday Adéyẹmọ Igboho àti Ṣèyí Mákindé àtẹ̀jáde látọ̀dọ̀ Igboho. Press release. Spokesperson to Chief Sunday Adéyẹmọ Igboho responds to petition and recent remark by the Oyo State government. Ta ló kọ petition against Igboho? Kini remarks tí gómìnà Ṣèyí Mákindé àbíjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n sọ lórí ọ̀rọ̀ olóyè Sunday Adéyẹmọ Igboho àti security outfit ẹ̀ ìrú ẹkùn. Ṣé wọ́n wà nílé ayé? Ńgbà táwọn èèyàn tó wà lókè ọya ń dìfẹ́ǹdì àwọn onísùnmọ̀mí tí ń jáde lábẹ́ wọn. Wọ́n sùnmọ̀mí tí ń ṣe wọ́n lọ́sẹ̀, wọ́n tún jáde wọ́n tún dìfẹ́ǹdì wọn. Including àwọn former governor nǹkan olóṣèlú ńláńlá. Kí ni ṣe Mr. Ṣèyí Mákindé? All right, our attention. Respond. God bless you. Respond to petition and recent remarks by the Oyo State government. Our attention has been drawn to a petition reportedly written by the chairman of the Meyeti Allah Cattle Breeder Association of Nigeria, Magban, Oyo State chapter, Alhaji Ibrahim Abubakar Jiji, as well as the recent public remarks credited to the executive governor of Oyo State, His Excellency Engineer Ṣèyí Mákindé, concerning private security organizations operating within the state. Ṣẹ́gbọ́, àwọn Meyeti Allah wọ́n complain wípé Igboho threat ní fúnlé ayé àwọn nígbà tí wọn ò ní tó dáa láti ṣe tán ní èrò rere lọ́kàn sọmọ káàárọ̀ òjíire. Torí pé Sunday Igboho kò ní nǹkan kan mú, kò ní nǹkan kan ṣe, kò ní nǹkan kan fà pẹ̀lú Fúlàní tí ń gbé láàrin ìlú. Àwọn tí ń bẹnu igbó, tí wọ́n ń dún màwúrú, tí wọ́n ń jẹ́ àwọn èèyàn gbé béèrè ransom, tí wọ́n ń fi kú oró pa àwọn èèyàn. Ní Igboho ní kí wọ́n jáde kúrò nínú igbó bàbá òun. Bó ló ṣe wá jẹ́ threat sí wọn? Ó yẹ kí Ṣèyí Mákindé ó support ẹni àbí ó yẹ kó tó máa make a unnecessary comment. As the official spokesperson to Dr. Chief Sunday Igboho, I find it necessary to set the record straight and reassure the people of Yoruba land and the general public. First, we categorically reject the allegations contained in the petition suggesting that Chief Sunday Adéyẹmọ Igboho threatened the Fulani community in Igboho Kingdom. Ṣé kí Igboho ọmọ fọwọ́ ra wọn lórí ni àbí kó máa kíìsì wọn àbí kó máa họ́ọ̀gì wọn pé wọ́n ṣe dáadáa, wípé wọ́n jiyàn gbé, wọ́n jẹ́ aláboyún gbé, wọ́n béèrè 300 million naira, wọ́n negotiate sí 150 million naira. Ilé dáwó jọ, wọ́n gbálé gbàtà, wọ́n kówó jọ, wọ́n gbé fún èèyàn kórè gbé fún wọn. Ẹni ó gbowó wá dé ẹ̀pá, aláboyún ta torí ẹ̀dáwó ẹ̀pá. So nílùú Sunday Igboho tó bá débẹ̀ kó fáwọn Fúlàní tí ń bẹ́ẹ̀ ní à ń ṣe kàbí, well done, kudos to you, you are done well. Bí àṣà aláṣà ó sì ní àwọn tó kù tí wọ́n jí gbé ẹ release wọn kì í ṣe ṣeré-ṣeré o. Bí bẹ́ẹ̀ bá kọ́ ẹ kò nínú gbó bàbá wa ṣìfínrìn kì í sáà ṣe bẹ̀ wọ́n rí bí wọn mọ́, wọ́n kì í sáà sọ ọmọ Igboho. All right, Igboho threatened the Fulani community in Igboho Kingdom. These allegations are false, misleading, and do not accurately reflect what transpired. Tí èèyàn kan bá gbarú petition bẹ́ẹ̀ gbọ́, ìyẹn túmọ̀ sí pé ọ̀tá àlàáfíà ọ̀tá àràn Yorùbá ńlẹ̀ ń tọ́ kọ́ àtẹ̀ntọ́ gbàgbọ́. At no point has Chief Sunday Adéyẹmọ Igboho declared war against any ethnic group or law-abiding resident of Oyo State.
bí ọba sì ń tó ṣe ẹ̀ṣẹ̀ kì í déédéé ṣẹ́. ọjọ́ wo ni Sunday Igboho ti lọ Igboho jẹ́jẹ́ ló jókòó sílẹ̀ Ìbàdàn. ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ń Igboho ló mú wọn ránṣẹ́ pé ọ̀ ń jà fún lu onílùú o, ìlú rẹ̀ gangan fẹ́ da horo o. òun pé ká má jiyàn gbé ń Kwara, ká má jiyàn gbé wọ́n ti wá jiyàn gbé nù ìlú tiẹ̀ gangan. àwò pàtó sá wà gbára tó sá ọ̀tẹ̀kọ̀ létí ọmọ náà bẹ̀ pọ̀n gẹ́gẹ́ bí ọmọ ọkọ. Okay, Chief Sunday Igboho has consistently maintained that his advocacy is directed against criminality, including kidnapping, banditry, armed robbery, and other violent crimes that have affected communities across Yoruba land. His position has always been clear. Law-abiding citizens, regardless of ethnicity or religion, have nothing to fear. Ó ń lọ jẹ́jẹ́ rẹ̀, ó ń ṣe bísínẹ́sì ẹ láyọ̀ àtàláfíà, ó dàlúrú, ó pè fún jàǹbá, ó jíyàn gbé, kó ọmọ béèrè ránsọ́ọ̀mù, ó fẹ́ràn jẹ́kó, jẹ́jẹ́ rẹ̀ lọ ń lọ. Igboho ní bísínẹ́sì pẹ̀lú ẹ. bó bá dẹ̀ fẹ́ gbé wá gbé láàrin ìlú. ewúrẹ́ ẹranko nìkan, ewúrẹ́ gan ò gbé láàrin igbó, ilé ni wọ́n ń gbé. The people of Igboho, traditional rulers, community leaders, and numerous residents can attest to Chief Sunday Igboho's long-standing commitment to peace, justice, and the protection of innocent lives. His actions have continued to receive the support of many within the affected communities because they see him as someone who has consistently spoken out against insecurity. We are, however, surprised that the Oyo State government appears to have reacted to the petition and recent public discussions without first inviting Chief Sunday Igboho or his representatives to present their own account. Ẹni tá a fẹ́ ń lù àfi onílù ọ̀ndarin ni, bó bá dání ta ni ó gbé. Oríṣiríṣi ìròyìn là ń gbọ́, wọ́n ní Ṣèyí Mákindé ò fẹ́ràn Sunday Igboho. Kí ni ọmọ Adéyẹmọ ṣe? Torí pé ó ló kéde àtìlẹ́yìn tiẹ̀ fún Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. Ṣèyí Mákindé sì fẹ́ jẹ ó sì fẹ́ jẹ pírẹsidẹ́ǹtì, ó fẹ́ díje sípò pírẹsidẹ́ǹtì. Ẹ̀gbọ́n sí lẹ́yìn tó kádì pàǹpá dìtẹ̀ mọ́ èèyàn, kálukú ló nílé ayé tiẹ̀ láti lò fa. According to nta gbọ́ o. All his representatives to present their own account, fairness, and principles of nature justice require that all parties be heard before conclusions are reached on matters of public concern. We respectfully urge the government of Oyo State to remain impartial and to avoid relying solely on allegations that have not been independently established. Constructive engagement with all stakeholders is more likely to strengthen public confidence and promote lasting peace. Regarding the governor's statement that all community security groups must operate within the framework of the law, we wish to state that Chief Sunday Igboho has always emphasized respect for lawful authority. Any community-based security initiative should work in accordance with applicable laws and in cooperation with the appropriate government and security institution. Igboho náà state ẹ̀ categorically. Mr. Adeolu Sanya, God bless you, Sami ní wáyìntì. Mr. Tunde Okoli, God bless you, Sami ò ní wáyìntì. Ẹni rí ń gbé sọnù bí ó ṣe bí ọmọ. IBK, God bless you, sir. Thanks so much, sir. So, our collective objective should be the protection of lives and properties. Bódẹ̀ ṣe kó rí náà lóòótọ́, ntọ́ yẹ ọjà kọ mọ̀nà wa nu. Ntẹ́mi ò rí, tẹ́mi ò mọ̀ lọ́rọ̀ Ṣèyí Mákindé ni pé a kì í ran ni lẹ́rù ká tún pọ̀rùn wọ ni.
ẹni ó wá jẹ sàárà ọlọ́jọ́ wọnú wọn ò béèrè epo lọ́wọ́ rẹ̀ wọn ò béèrè iyọ̀ kí n ti nira tiẹ̀ gbogbo ẹnikẹ́ni tó bá ṣe tán láti ràn yàn lẹ́rù lèèyàn máa ń fún láàyè láti ṣiṣẹ́ Ìgbòho òpè omówó wá ẹ fún láàyè láti ọpírẹ́tì kò jù bẹ́ẹ̀ náà lọ. Our collective objective should be the protection of lives and property, not the politicization of security concerns. The fight against criminality requires cooperation among government, security agencies, traditional institutions, and local communities. We therefore call on all residents of Oyo State to remain peaceful, refrain from spreading misinformation, and allow facts to guide public discourse. We also encourage the state government to continue engaging all stakeholders in the interest of justice, security, and peaceful coexistence. Chief Sunday Adeyemo Igboho remains committed to peace, the rule of law, and the safety of every law-abiding resident of Yoruba land. Signed, Olayomi Koiki, agbẹnusọ Olóyè Sunday Adeyemo Igboho. So, bí wọ́n ṣe fi sọwọ́ sí mẹ́nu lálẹ́ yìí, ó dẹ̀ jẹ́ nǹkan tí mo rí pọ́ necessary láti pass across to the general public so that a lè mọ̀ Olóyè Sunday Adeyemo Igboho ń gbégbèsè ó ń kó ipa tiẹ̀ ó dẹ̀ ń gbìyànjú ó ń sapá kí àlàáfíà ó lè wà nílẹ̀ káàárọ̀ oòjíire ká má sì rí ẹni tí yóò fún ní ìdálọ́wọ́kọ́ ẹni tí yóò fún ní ìrẹ̀wẹ̀sì ọkàn ẹni tí yóò jẹ́ kí nǹkan ó sú ẹ jẹ́ ká ṣàtìlẹ́yìn tó gbópọn fún Olóyè Sunday Adeyemo Igboho. Ọ̀rọ̀ ilé ìtọ́sẹ̀lẹ̀ nílùú Ìbàdàn n ò rò pọ́ yẹ ká fà á bí ẹni ó yẹ ká gbà bí ẹni gbàgbọ́ ọtí n ò rò pọ́ yẹ ká n ò wá mọ̀ bóyá mo rẹ́ni tí ó sọ̀rọ̀ tó fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀ láàrin ìṣẹ́jú kan +234 915 147 9599 àti +234 904 851 9362 lórí petition tí wọ́n kọ Olóyè Sunday Adeyemo Igboho magban miyeti Allah àwọn yẹn wá ṣe take serious ni ló serious ń palẹ̀ ayé wọn bí wọ́n ṣe dàlúrú ló wà lọ́kàn ló wà lórí ẹ̀mí tiwọn ní nọ́mbà káàkiri magban kọ màkàlélè ni. tó láàrin ìṣẹ́jú kan náà ni wọ́n retí kọ́ọ̀lù lẹ́yìn ẹ̀ kí n sẹ́nu ń gbọ́lá fún. All right. Hello. Hello, sir. Ẹ kálẹ́ sà o. Ẹ kú ọ̀rọ̀ ìlú. Yes, sir. Ẹni tí láfẹ́ mi ti ṣe. Àmì o. Ẹni ọ̀rọ̀ ìpínlẹ̀ Ọ̀yọ́. Bẹ́ẹ̀ni. Bóyá ìṣèlú láti dé ìyẹ̀fun ìṣọmọlú àti kankan rárá ní fi ìwúrí ọmọ tẹ̀. Tó àtibọ̀ ìṣe ìgbà sábà tó dùn àtibọ̀ ìṣẹ̀yẹ máa fi ṣe yẹ amójúrò yẹn. Sábà tó gbé wọn, ó ní tó máa ìbàdàn Ọ̀yọ́ sì ti máa tọ́ lọ́lá láàfíà. Àwọn méjèèjì náà jọ̀lọ́ sì sí. Kò ní ìkankan tó fẹ́ bọ̀ Ọ̀yọ́ sí, kò ní ìkankan lọ́pọ̀lọ́ gan tó fẹ́ bọ̀ Ọ̀yọ́ sí. Ìtò fẹ́ ṣe lọ́kàn rẹ̀ òní. Òun gẹ́gẹ́ ló ń bọ́ bẹ́ẹ̀ ṣe káwọn ọmọ yẹn. Ó kéde tó fẹ́ ṣe pẹ́sẹ̀ntì lónìí, ó káwọn ọmọ jọ kejì. Nígbà tí bí tẹ́lẹ̀ àìṣe nínú yẹn, gbogbo àwọn abúlé tó ti ṣe lẹ́yìn ọ̀sẹ̀ tó bá kúrò bẹ́ẹ̀, abúlé náà padà nílò òfìsì ayé ẹ̀sìn. Ìjọba ṣe jẹ́ ó dàrọ̀. Ó dàrọ̀ sà. All right. Ìṣẹ́jú kan. Ṣé èèyàn kan fẹ́ pè é? Sàré èèyàn tó fẹ́ pè wá ṣé èèyàn kan fẹ́ pè sàré èèyàn tó fẹ́ pè mí o. Àkàndá ara ìkòǹkò àjáwó ara ìkòǹkò àsọ̀rọ̀ lójú ọlọ́rọ̀ àánú Olódùmarè ò ní fi ń sílẹ̀ o. Wàhálà àti ìdààmú ó kéré ó tóbi kò ní mọ̀nà lé wa. Kì í wù mí láti gbà á kó yín, a máa wù mí láti máa sọ̀rọ̀ lọ, ṣùgbọ́n kì í wù mí láti gbà á kó yín torí mo mọ̀ pé a kò ọ̀bẹ nìkan kan sọ̀rí ara lágbára Ọlọ́run
ọjọ́ mi látún láǹfààní àti tún pàdé títí ìgbà náà ẹ má jẹ́ mọ́ fàjàngbọ́n o ikú ọ̀dọ́jú àrùn òdòṣù ìṣẹ́jú kan péré ló wà láàrin ikú sí ìyè wàhálà tá a mọwọ́ tá a mẹsẹ̀ ò ní di tiwa àdúrà ńlá ni ẹ sàmí o ẹni tí ọkàn wá ò ní kàn wọ́n ọmọ tó lọ ra indomie bébí ọ̀gbá pa lásìkò tó pa tàbí pa ẹni tó rán ní indomie lásìkò yẹn kò ní di subject of kò ní jẹ́ victim bí wọn ò bá wá pa òun ẹ̀gbọ́n rẹ̀ ò ní lọ béèrè ikú tó pa àbúrò kó wá ṣekú pa òun náà lónìí ẹjá ṣe jẹ́jẹ́ pẹ̀lú ọmọlàkejì gbogbo ọ̀rọ̀ tí ó dìjà ẹjá yanjú ẹ̀ǹtù bí nùbí ẹjá gbà láfíà láàyè nínú ilé wa ẹ gbà láfíà láàyè lọ́ọ̀dẹ̀ ẹ gbà láfíà láàyè láàrin àdúgbò inú ìlú tá ń gbé ẹjá gbà láfíà láàyè àláfíà dáa ju jàgídíjàgan lọ máa rántí ní gbogbo ìgbà àláfíà ní mú ọ̀rẹ́ àtìrẹ́pọ̀ wá inú ọ̀rẹ́ àtìrẹ́pọ̀ ńlájọṣepọ̀ tó dán mọ́rán tí máa ń jáde ńbẹ̀ sí ni tí máa ń ṣèyàn láǹfààní tí máa ń wá àní sùn lékú lọ́wọ́ àní jí lékú lọ́wọ́ láṣẹ Èdùmàrè àtàwọn àtẹ̀yìn kájọ fa ìkú dẹ́gbẹ́ra ẹ láìkẹ́ fọ́lọ̀ péjì mi lórí Facebook Awikonko Television àti Awikonko TV ẹ subscribe sí YouTube channel mi Awikonko TV àti Onídèmọdè TV ẹ wá ní nǹkan pàtàkì tẹ́ ẹ fẹ́ kájọ sọ ẹ já sọ lórí WhatsApp +234 904 8519362 +234 904 8519362 ẹnìkan ti ń pè mí everyday nísìnyí yóò ti fẹ́ tó didi ọ̀sẹ̀ kan ọjọ́ mi wọ́n lè pè lẹ́ẹ̀mẹ́jọ ọjọ́ mi wọ́n lè pè lẹ́ẹ̀mẹ́rin ọjọ́ mi wọ́n lè pè lẹ́ẹ̀mejì yóò ti fẹ́ tó bí ọjọ́ mẹ́jọ mo wá ní níbo wọ́n ti rí nọ́mbà mi tí ì bá ṣe lórí program wọ́n ó sì máa gbọ́ tí mo máa ń tẹnu mọ́ pé ẹ jẹ́ á sọ̀rọ̀ lórí WhatsApp kéèyàn ó pè mí ní 1000 times direct call mi ní pick ẹ o call me 1000 times I won't pick it ẹ jẹ́ ká sọ̀rọ̀ lórí WhatsApp mi ìyẹn bá sọ pé kẹ́nìkan kó pè mí directly rí lórí WhatsApp nìkan mo tún máa sọ pé lórí WhatsApp nìkan ni o so àánú Olódùmarè ní fi sílẹ̀ ó dàárọ̀ o òun ayọ̀ lásùn I love you all gbogbo ẹ̀yin tẹ́ ra sticker fún mi gbogbo ẹ̀yin tẹ́ fún mi ní gift iná ò ní tán wo yín láṣẹ Èdùmàrè ẹ̀ ní nà kàn tán kẹ́ ẹ̀ tó rí kan lágbára Ọlọ́run ẹ̀ ní dààmú ẹ̀ ní faragbà àwẹ̀ I love you all ó dàárọ̀ o òun ayọ̀ lásùn.